كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون. adúpẹ́ fún Olúwa Ọba wa tí ó tún ṣe ní rọrùn fún wa láti pàdé ní òní yìí gẹ́gẹ́ bí àdéhùn wa ní ìbẹ̀rẹ̀ oṣooṣù báyìí. Gbogbo tí a bá máa wí ètà máa gbọ́nà ọlọ́nkọ́ mọ́sá àjọ wúlò fún wa o. Ọlọ́nkọ́ ṣe níbàlẹ́jọ́ dáadáa fún wa kọ́ mọ́ ṣe níbàlẹ́jọ́ aburúfẹ́ ní kọ̀ọ̀kan wa. Ní oṣù tó lọ ohun tí a ṣàlàyé ń pa rẹ̀ òun ni la ilaha illallah kalimatu shahada tí annabuwa Muhammad sallallahu alaihi wasallam ta annabi júwe pé miftahu aljanna òun ni kọ́kọ́rọ́ tí sí aljanna. A ti ṣàlàyé fúnra wa kí làwọn májẹ̀mú la ilaha illallah. Èyí tó kàn lẹ́yìn la ilaha illallah òun náà ni Muhammadun rasulullah. Àwọn méjèèjì náà ni máa jọrin torí pé bẹ́yàn bá wí la ilaha illallah tí ó bá gbà pé Muhammadun rasulullah sallallahu alaihi wasallam eléyìn náà wúlò. Gẹ́gẹ́ bóyẹ kí bẹ́yàn bá ní Muhammadun rasulullah tí ó ti fi rinlẹ̀ pé la ilaha illallah ìyẹn náà wúlò. Èyí ni ó jẹ́ kí ó jẹ́ pé ń ta sọ lónìí pẹ̀lú ògo Ọlọ́run òun ni kí ni túmọ̀ Muhammadun rasulullah sallallahu alaihi wasallam. Kí ni túmọ̀ pa ń jẹ́rìí pé annabuwa Muhammad sallallahu alaihi wasallam òun lọ́lọ́run rán sí mi àti wọ Muhammadun rasulullah. Nínú suratul Kahf nínú al-Qur'an al-Karim Ọlọ́run ní kí annabuwa Muhammad sallallahu alaihi wasallam kó júwe bóhun ti jẹ́ fún wa. Kí láṣẹ tọ́lọ́ ń pa nabi قل إنما أنا بشر قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. هل ينال واقع قل إنما أنا بشر مثلكم يوحى إلي. إنما أنا بشر مثلكم. Èèyàn alábára bí tí ń lè mìíràn Olúwa ní ká Ànábì ọ̀sọ̀ bẹ́ sallallahu alaihi wasallam. Àmọ́ kí ni yàtọ̀ Ànábì sẹ́mi àtiwọ́ yuha ilayya Muhammadun rasulullah. Ìtumọ̀ kan náà méjèèjì mú wa yuha ilayya Muhammadun rasulullah sallallahu alaihi wasallam. Gbogbo ọ̀nà téèyàn bá fi bọ̀wọ̀ fún ànábì tó fẹ́ràn ànábì tí ó sàpọ́nlé ànábì sallallahu alaihi wasallam tí ó bá ti ṣẹlẹ̀ yìí ń bẹ́ẹ̀ kọ́ mọ iye ànábì o sallallahu alaihi wasallam. Torí kàtígóríkálì lọ́lọ́ ni ó sọ fún wa pé ẹ̀rí yàtọ̀ láàrin èmi àtẹ̀yìn bẹ́ẹ̀ bá fẹ́ pọ́n mi lé bẹ́ẹ̀ bá fẹ́ mọ bí mo ti tó bẹ́ẹ̀ bá fẹ́ mọ yìí mi òun ni pé yuha ilayya. Èmi lọ́lọ́run rán sí yín pé n tó ń fẹ́ ni. Muhammadun rasulullah. Muhammadu òun ni òjíṣẹ́ Ọlọ́run òun ni ránṣẹ́ Ọlọ́run. Ẹ̀rí bẹ́yàn bá fẹ́ tẹ̀lé ànábì tó fẹ́ mọ iyì rẹ̀ tó fẹ́ pọ́n ànábì lé tó fẹ́ fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam
àfi kó wòye sí ntọ́lọ́hun fi ròyìn ànábì tọ́lọ́hun tún pa láṣẹ pé kó fi ròyìn ara yìí òun ni pé mọ́sìn lọ́hun lọ́nà kan àfi tó bá jíṣẹ́ fún ọ Muhammadun Rasulullah gbogbo ọ̀nà yòówù tí yẹn bá ń pọ̀ òun fi ń pa ànábì lé òun fi ń yẹ ẹ sí òun fi ń gbéga tí ó bá ti ṣẹlẹ̀ yìí ń bẹ́ẹ̀ ìrọ̀ gbogbo ẹ̀ Olúwa tún júwe rẹ̀ fẹ́mi rẹ̀ lọ́nà àbòmí nínú sura al-Qur'an al-Karim mi kí lọ́lọ́run wí qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah Olúwa ní kódà kọkọjá fẹ́ Ànábì sallallahu alaihi wasallam tó fi débi fẹ́ràn Ọlọ́run ọba kí ni tẹ́sì pé yẹn fẹ́ràn Ọlọ́run Olúwa ní kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah ẹ tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam òun lẹ́ á fi mọ̀ bẹ́ẹ̀ fẹ́ràn Ọlọ́run ìtumọ̀ bẹ́ẹ̀ bá tó gbogbo àwọn àyà wọ̀nyí pọ̀ ìtumọ̀ kan náà wọ́n fún wa òun ní tọ́pìkì wa lónìí pé kí l'Ànábì jẹ́ sí wa sallallahu alaihi wasallam ní pàtàkì ohun tó jẹ́ sí wa náà lọ́lọ́run wí ohun yuha ilayya Muhammadun Rasulullah alọ́lọ́run ọ̀bẹ́ mi sọ̀rọ̀ pé bóun ti fẹ́ kó sìn mí nì ọ̀bẹ́ yìí náà sọ̀rọ̀ directly pé bóun ti fẹ́ kẹ́ sìn òun ní ta ló rán sí mi ta ló rán sẹ́yìn náà Ànábì yìí náà ni sallallahu alayhi wa sallam ẹ̀rí gbogbo àròyé tá à ń ṣe bọ̀ láti gbẹ̀rẹ̀ yìí láti bí ìṣẹ́jú 4-5 sẹ́yìn yìí ó làwọn àfáàfin máa ké pé ẹ má dáadáa lẹ́sìn ẹ má ṣe bídíà ntọ́fàánù o ẹ má dáadáa lẹ́sìn ẹ má ṣe kíni ẹ má ṣe bídíà ní títorí pé gbogbo ẹni tí ń máa ń hun ẹ̀sìn kan tí ń dáadáa lẹ́sìn kan ń tí ń wí ni pé Muhammadu ẹ̀sẹ̀ Rasulullah òun kọ́ lọ́hún rán òun kí yuha ilayya torí pé bẹ́ẹ̀ yẹn bá gbà bẹ́ẹ̀ pé ọlọ́run ọ̀gbẹ́nu ẹnìkan sọ̀rọ̀ pé ntòun fẹ́ ntòun ọ̀fẹ́ ni àyàfà nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun eléyìí ni àkórí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ bá a bá yànnàna rẹ̀ báyìí ẹlòmíì kan rò pé àwọn kankan jókòó ń bì kan wọ́n kàn fẹ́ máa pé gbogbo ń táwa ń ṣe yìí gbé bídíà ni bàbá tún ṣe léyìn wọ́n tún pé bídíà ni kò rí bẹ́ẹ̀ ntí wọ́n ń pàkíyèsí ẹ̀mí àtiwọ́ sí ni pé sọ lọ́nà míì tó fi ń gbọ́ kí lọ́lọ́run fẹ́ sọ lọ́nà míì tó lọ́run fi ń sọ fún ọ pé rú náfìlà tó yàn yìí dáa kò sí sọ lọ́nà míì tó fi mọ̀ pé rú àdíkìrí yìí ọtẹ́ ọlọ́run lọ́rùn wàláì kò sí ọ̀nà kan náà lọ lídìí sọ́dọ̀ ọlọ́run òun lọ́nà Muhammadun sallallahu alayhi wa sallam òun ní òfin gbọ́dọ̀ rùn létí yàn kéèyàn máa ṣe nǹkan kan kí wọ́n sọ fún pé Ànábì ṣe báyìí o kọ́ wa sọ dìjà kọ́ wa gbé ṣe kọ̀ dáa ni kọ̀ dáa ni ní tìtorí pé ní tọ́lọ́run rán sí wa bọ́bá ti dọ̀rọ̀ ẹ̀sìn yìí òun là Ànábì sallallahu alaihi wasallam irú bí ọba ti wá sin lọ́hùn àwọ̀ gbọ́dọ̀ sìn káwa retí ipá báyọ̀ náà ọlọ́run ọba ń bẹ̀ ẹ dákun eléyìí ní pàtàkì òun ni túmọ̀ Muhammadun Rasulullah yuha ilayya innama ana basharun mithlukum èèyàn bíi tí yín lè mí náà o àmọ́ ní tèmi fi yàtọ̀ sí yín ni pé Ànábì lọ́lọ́run ní ó wí bẹ́ẹ̀ o yuha ilayya ọlọ́run ọ̀ránṣẹ́ sẹ́yìn ọ̀ránṣẹ́ sí mi bẹ́yìn bá fẹ́ mọ kí ló tẹ́ ọlọ́run lọ́rùn èmi ni ẹ lísìn sí pé ṣe ká ṣe báyìí òun ní gbogbo ọ̀nà téèyàn bá fi lè ṣẹ̀sìn kan tá a bá alákọ̀ọ́lẹ̀ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń ṣe irú ẹ̀sìn bẹ́ẹ̀ ọ̀nà àánú ni o kọlọ́nkọ́ sọ èmi rẹ̀ lọ́nà àánú. torí náà mal bid'ah kí là ń pè bid'ah tí ń túmọ̀ tí ń wí látàárọ̀ yìí pé ìsìn lọ́hun lọ́nà míì yàtọ̀ fún bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó ti jíṣẹ́ fẹ́ mi rẹ̀ látàrí ìmọ̀ kíní jẹ́ bídíà yìí àwọn nǹkan míì náà tí àwọn ẹlòmíì náà wá fi bọ́ abẹ́ bídíà
tí ò sí ń bẹ pẹ̀lú ògo Ọlọ́run bóyá Ọlọ́run wá já lè rí yọ kúrò ní ara rẹ̀. ntí ń jẹ́ albidia ń gbé pé de Lárúbáwá ni òun ní tí ò sí tẹ́lẹ̀ tí wọ́n ń bẹ òun ni al-Imam Ibn Abbas radiyallahu ta'ala anhu. Ibn Abbas tó yẹ pé ní tànàbí tọ́bẹ̀lọ́n fún pé Allahumma allimhu at-ta'wil pé ọlọ́ndàkùn bá ń kọ́ níbi ó ti ma al-Qur'ani tú wa fawqa kulli dhi ilmin alim. Ibn Abbas ní àyà kan bẹ́nu al-Qur'ani òun ò tètè gbọ́yé àfijọ́ táwọn Lárúbáwò kò méjì kan já kí láyà náà Allahu badi'u samawati wal ard badi'u as-samawati wal ard. Báwo bá tú alọ́lọ́n lọ́sẹ̀ dá sánmà àti ilẹ̀ bẹ́ẹ̀ náà ni àmọ́ ìṣẹ̀dá kí ni túnmọ̀ badi'u ìyẹn ni pé mukhtari'uha ala ghayri mithalin sabiq mukhtari'uha ala ghayri mithalin sabiq ẹni ó invent nǹkan invention gan ni ibda ala ghayri mithalin sabiq táàrí pé ní irú báyìí ti wà ń bì kan rí lòun náà wá ṣerú ẹ̀ bọ́rọ̀ sánmà àti ilẹ̀ ti jẹ́ pẹ̀lú dídá tọ́lọ̀ ń dànù ẹnìkan ò ní sánmà kan bì kan tọ́lọ̀ ń kọ́pì kò sí ilẹ̀ kan bì kan pé àbí irú ilẹ̀ ti jó ní sẹ́mi kí bàbá kọ́lé nísìnyí a máa fi wọn ra wọn gba irú ilẹ̀kùn tí ń bẹ ń lé àwọn alájì kìíní làwọn náà ṣe yìí irú páànù orí ilé wọn làwọn náà kàn yìí. Olúwa ní gbogbo sánmà àti ilẹ̀ àti tó kéré àti tó tóbi nínú tóun fi dá badi'u samawati wal ard òun lòun dá aláìsẹ pé òun rí níbì kan tóun wá dárú ẹ̀. Ibn Abbas láwọn Lárúbáwò kò méjì kan ni wọ́n ń jà sí kànga kan ẹnìkan ní wọ́n wá ń sọ pé ní ana mubdi'uha èmi ni mo kọ́ sírú kànga yìí. Ibn Abbas níbẹ̀ lòun ti wá gbọ́ yí pé badi'u as-samawati wal ardi ay al-mukhtari'u ala ghayri mithalin sabiq. Kí la fẹ́ ló ń bẹ̀yẹn ni pé ìtumọ̀ bídíà nínú èdè Lárúbáwá ntí ò sí ń bì kan tẹ́lẹ̀ tẹ́nìkan wá mú dé. Òun là kọ́kọ́ ń tá gbọ́dọ̀ kọ́kọ́ clear ni pé gbogbo nǹkan tuntun ní jẹ́ bídíà gbogbo nǹkan tuntun ní jẹ́ kíni ní jẹ́ bídíà ṣé gbogbo nǹkan tuntun lọ́lọ́run wá kọ́ aha kìí ṣe gbogbo nǹkan tuntun lọ́lọ́run kọ́ òun la fi wá mọ̀ pé kí wá ní jẹ́ bídíà nù ṣẹ̀ríà tọ́lọ́run ọ̀fẹ́ ẹ̀rí ìtumọ̀ èdè Lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ ń tà mọ́ wínọ̀rọ̀ ṣẹ̀ríà òun ní báwọn alfọ́ ọba sálàyé wọ́n ní al-ma'na al-lughawi al-ma'na al-istilahi aw al-ma'na al-shar'i bí wọ́n ti ń pè nú èdè ní o bẹ́ẹ̀ ṣẹ̀ríà ti wá débi ṣẹ̀ríà ti pè ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ṣẹ̀rí ọkàn mú díẹ̀ nínú táwọn elédè ń pè nǹkan ní ṣẹ̀rí òní tèmi ń pè lẹ́ni ọwọ́ arọ́ǹgì kéèyàn wá fẹ́ túmọ̀ tí ṣẹ̀rí àgbé wá kọ́ wá máa fi tí wọ́n fi ń pè ní nípìlẹ̀ èdè pé ẹbí báwọn Lárúbáwá ti ń pè nù gbogbo nǹkan tuntun ní bídíà àmọ́ sí gbogbo nǹkan tuntun ní ṣẹ̀rí àpè ní bídíà ibi tá ń lọ́nu bẹ́ẹ̀ kọ́ àpèjúwe míì tí ó jẹ́ léyìí ó yé wa nú èdè Lárúbáwá as-salatu tèmi rẹ̀ ń wíhun táwa mọ̀ sí irun lónìí àmọ́ tí ń jẹ́ as-salatu kéèyàn kábàrà kó rùkún kó forí kalẹ̀ bá a ti ń kírun wákàtí márààrún òun ni sọ̀láàtì àmọ́ ibẹ̀ mọ̀ pé nínú èdè Lárúbáwá kí ni Lárúbáwá ń pè ní sọ̀láàtì àdúà gbogbo ìgbà téèyàn bá ti ń ké pọlọ́hún ó kírun o kò kírun o òun ni Lárúbáwá ń pè ní as-sọ̀láàtì àmọ́ ńgbàjí ṣẹ̀ríà wá dé ṣẹ̀ríà wá streamline ìtumọ̀ as-sọ̀láàtì gbogbo àdúà náà kí as-sọ̀láàtì asọ̀látù tí ó máa jẹ́ asọ̀látù ti ṣẹ̀ríà ọgbọ̀dọ̀ ní nǹkan báyìí nú ọgbọ̀dọ̀ ní nǹkan báyìí nú ní kúkúrú tí mo fẹ́ ká gbọ́yé ń bẹ̀ òun ni pé gbogbo nǹkan tuntun nínú èdè Lárúbáwá ni wọ́n ń pè ní bídíà
àmọ́ gbogbo nǹkan tuntun kí ṣẹ̀ríà pè ní bídíà. Èwo ni ṣẹ̀ríà pè ní bídíà òun làlàyé tá a fẹ́ ṣe lónìí. Torí náà ìtumọ̀ bídíà nínú èdè káfí wá lọ ibi tá ń lọ tààrà. Ọ̀kan náà àwọn àgbàfà oníṣẹ̀ríà al-Imam Shatibi rahimahullahu ta'ala, àwọn èèyàn tó túmọ̀ tí wọ́n kọ́ lákọọ́lẹ̀ fún wa pé n tí ṣẹ̀ríà ń pè ní bídíà ní o ó yàtọ̀ fún tí wọ́n ń pè ní bídíà nínú èdè Lárúbáwá o, wọ́n pọ̀. Àmọ́ àwọn onímọ̀ panupọ̀ pé definition ti al-Imam Shatibi yìí àtàwọn tó ṣáájú rẹ̀ àtàwọn tí ń define bídíà lẹ́yìn Shatibi kò sẹ́ni orí iṣẹ́ tó Shatibi nínú tíra rẹ̀ tíra al-Imam Shatibi tá ń pè ní al-i'tisam òun ni ó jẹ́ kí n wá múléyìn wá ká máa wulẹ̀ máa dààmú lọ nù ta'rifat àbí definitions àwọn àfáà mi, torí pé gbogbo àfáà lórí bẹ́ẹ̀ pé àtẹni ó ṣe definition bídíà kí Shatibi ó tó dé àtàwọn tí ń tún define bídíà lẹ́yìn Shatibi kọ̀sọ́kan tó kọjá ń tí al-Imam Shatibi wí. kí ló al-Imam Shatibi wí? qala al-Imam Shatibi rahimahullah al-bid'atu shar'a. Ntí ṣẹ̀ríà pè ní bídíà tariqatun fi ddin, tariqatun fi ddin mukhtara'ah tudahi ash-shar'iyyah yuqsadu bis-suluki 'alayha al-mubalaghatu fi at-ta'abbud lillahi 'azza wa jalla. Al-Imam Shatibi ní ntí ń jẹ́ bídíà nù ṣẹ̀ríà tariqatun fi ddin, ó gbọ́dọ̀ jẹ́ ọ̀nà kan lójú ọ̀nà ẹ̀sìn. Ẹ̀dàkùn ẹ̀ máa dé ọ̀nà kan lójú ọ̀nà kíni, lójú ọ̀nà ẹ̀sìn, underline lójú ọ̀nà ẹ̀sìn. Á padà wá bẹ̀rùn nígbàtà bá fẹ́ yẹn nànà kí ni è ṣe bídíà tá a fàṣẹ jù wọ́ lásọ bídíà tá a wá fẹ́ mẹ́sìn lé bọ́lọ̀hún ò ti pé ó lé. Al-Imam Shatibi ní tariqatun fi ddin, ntí ń jẹ́ bídíà nù ṣẹ̀ríà òun ní ọ̀nà kan o lójú ọ̀nà tá a fi ṣẹ̀sìn. Bẹ́ẹ̀ bá wá wo ọ̀nà yìí muhtara'a wọ́n invent rẹ̀ ni, kò sí ntí ń jẹ́ tuntun nù, kò sí tẹ́lẹ̀, kò sí láyé anabi sallallahu alayhi wa sallam. Àbá bẹ́ẹ̀ lọ́dọ̀ Abubakar Siddiq, lọ́dọ̀ Umar, Uthman, Aliyu àti gbogbo àwọn salafuna salih radiyallahu anhum wa rahimahum. Idhan tariqatun fi ddini mukhtara'a tudahi ash-shar'iyya. Gbogbo wọ́ọ̀dù kọ̀ọ̀kan no definition Imam Shatibi ló kó ìmọ̀ púpọ̀ sínú. Ìmọ̀lábàdé nísìnyí mukhtara'a ìyẹn ni pé gbogbo ń ta bá rí kọ́dà pé pàdíìsì kan la rí pé Ànábì ṣe léyìí rí kò lè jẹ́ bídíà. Òun là sì gbọ́ táwọn kan sí ọ̀rọ̀ Umaru gbọ́ wọn ní Umaru ní ni'matul bid'a hiya aw ni'matul bid'a hadhihi. Kí ni Umaru pé ń bídíà ń bẹ̀ ń tà Ànábì ṣe rí àjẹpẹ́ yìí wọ́n ṣe bídíà tó ń ṣàrà. Òun lọ̀rọ̀ asámú nígbà tí Umaru kó àwọn èèyàn jọ tọ́yan ìmáàmù fún wọn ìgbà èyí tí wọ́n fi ń dúó kìtì ẹ tí wọ́n náà ń dúó kìtì ẹ tí wọ́n náà ń dúó kìtì ẹ bá a bá kó gbogbo yín jọpọ̀ lẹ́yìn ìmáàmù kan tẹ́ ẹ bá ń kí ń kọ́ wọ́n wá ṣe bẹ́ẹ̀ Umar sọ̀sọ́lá wa rí sẹ́rí pé lè dà ọwọ́ àní sẹ́rí pé nǹkan tuntun tá a mú wá yìí ń tọ́ da ni tuntun nínú kíni inú èdè àní inú èdè Lárúbáwá ṣe gbogbo nǹkan tuntun làwọn ń pè ní bídíà. Àmọ́ bídíà tọ́lọ̀ ń kọ́ Al-Imam Shatibi ní ó gbọ́dọ̀ jẹ́ mukhtara'a, kò sí tẹ́lẹ̀ Ànábì ò mú wa. Ntọ́lá kọ́lẹ̀ nípa Ànábì sallallahu alaihi wasallam èyí táwa ń pè nírun asámú yìí Ànábì náà kí báwọn èèyàn jàmá kọ̀ kọ́ntínú ni ó sì sọ̀dí tí òjò wọn kọ́ntínú láti máa kí pé kìí ṣe wọ o àmọ́ khashiyata an tufrada alaykum. Mo bẹ̀rù bí n bá ń wá continuously tí n wá ń kí fún yín jàmá báyìí kó lu ọmọ padà sọ ọ́ di pé àfi dandan bẹ́ẹ̀ bá kí jàmá ẹ̀ níyàn náà fi làmọ́ lóru. Ànábì nítorí yìí ni ò jẹ́ ń wá o. Ara ń ta padà sọnù pé kìí ṣe gbogbo ń tà Ànábì ọba ṣe náà ní bídíà.
sallallahu alayhi wa sallam àmẹ́já máa yàn lọ́kọ̀ọ̀kan báyìí kọ́lọ̀ mọ́sà fún wa yẹn níbi abáadé ni pé bídí agbọ́dọ̀ jẹ́ ọ̀nà kan nínú kíni nínú ẹ̀sìn ni o mọ̀tàrà ó sì gbọ́dọ̀ jẹ́ ń ta rírí kò sí rí láyé ànábì sallallahu alaihi wasallam bàbá láàrin nǹkan rí níta ń wí ni pé kò sí láyé ànábì ò mú wa sallallahu alaihi wasallam tọ́ alimamu Shatibi ni tudahi ash-shar'iyya ara wọn ta àwọn da láìnù tudahi ash-shar'iyya alimamu Shatibi ni ibi téwu bídí àwa wà ní pé yóò jọ ọ̀nà ṣẹ̀ríà tudahi yóò fi gagbaga pẹ̀lú ọ̀nà tí ànábì gbé wa yóò dérú fìlà rẹ̀ yóò wọrú ẹ̀wù rẹ̀ yóò wọrú ṣòkòtò rẹ̀ tẹ́ẹ̀fì mọ́ wá ẹ̀yìn gan mọ́ pé kíyàn tún wá pé ká mọ́ sí la ilaha illallah dá kíyàn tún yẹn náà fílà kó tún dáràn n tí ń fa Al-Imam Shatibi wí pé ọ̀nà yìí ò sí nínú ẹ̀sìn àmọ́ngbà tí ọba yọ sí wa tudahi ash-shar'iyya yọ gbogbo ọ̀nà ni ó fi jọ ọ̀nà ṣẹ̀ríà ni ó fi jọ ọ̀nà tí ṣẹ̀ríà gbé wa kọ́dà yìí nìkan kọ́ yuqsadu bis-suluki alayha al-mubalaghatu fi at-ta'abbudi lillahi azza wa jalla gbogbo ẹni tí ń bá ń ṣe bídíà Al-Imam Shatibi ló fẹ́ súnmọ́ Ọlọ́run jù ni àníyàn tí ọmọ ẹbẹ àjẹpà níyàn bídíà dá àníyàn bídíà sẹ́ ó ṣe kíni ọ̀dà torí gbogbo eléyìí lẹ́lòmí ọ̀gbọ́ yìí ọmọ ẹgbẹ́ Ọlọ́run rà níyàn wa àmọ́ níyàn nìkan ò pé ọmọ jẹ́ bídíà tọ́lọ́wọ́n jẹ́ yẹn yà lórí ẹ̀ Shatibi fi ni yuqsadu bis-suluki alayha al-mubalaga ni kéyìn ó ṣe nǹkan kó dójú ẹ̀ gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí ń ṣe bídíà ẹni tí ó wù náà ni pé kóhùn ọ̀sìn lọ́hùn dójú ẹ̀ síbẹ̀ náà kullu bid'atin dalala ọ̀fẹ́ sìn lọ́hùn dójú àlà ọ̀padà jásí kínní ànú ọlọ́nkọ́sọ́mi rẹ̀ ń bẹ̀ o torí náà eléyìí ni a lè pè ní the most comprehensive definition bídíà gbogbo àwọn àfáà tí wọ́n ṣe tààrífù definition bídíà wọ́n gbà pé definition Al-Imam Shatibi yìí àtẹni ó ṣe é before rẹ̀ àtàwọn tí ń ṣe é lẹ́yìn rẹ̀ kò sọ́kàn tó tayọ ti Shatibi wí bàbá ti gbọ́ gbogbo ní Al-Imam Shatibi tó pè ní bídíà yìí a lè yan tí èsè bídíà yóò kú lára ẹ̀ ntí wọ́n náà mọ̀ pé bídíà ní tó yẹ pé bídíà ní nítorí pàníyàn tiẹ̀ sá da lòfin Ọlọ́run tún wá jẹ́ yẹn yà pé yẹn ń sìn ó lè jẹun yà o àmọ́ ewu bídíà náà ni pé tudahi ash-shar'iyya yóò fetí yóò fojú yóò fẹsẹ̀ jọ ọ̀nà tá Ànábì gbé wa sallallahu alayhi wa sallam idan hadha huwa ta'rifu al-bid'ah ntí ń jẹ́ bídíà ní nínú ẹ̀sìn ó yàtọ̀ fún tí ń jẹ́ bídíà nínú kíni nínú èdè dẹ́nba bí èwo ló tóbi jura wọn lọ́nu méjèèjì bídíà nínú èdè lọ́kẹ́nu jù ní àbí bídíà nínú ẹ̀sìn tinú èdè ní torí pé kò sí tí ó jẹ́ bídíà nínú ẹ̀sìn àfi kó jẹ́ bídíà nínú èdè náà àmọ́ kìí ṣe gbogbo ń ta bá pè ń bídíà nínú èdè Lárúbáwá náà ni ó tún máa bídíà nínú ẹ̀sìn bí irú àpèjúwe ti Umar ibn al-Khattabi tá a mú wáyé pé nǹkan tuntun ni nǹkan tuntun yìí mà dáa àmọ́ ǹjọ́ qualify láti jẹ́ bídíà tá a kọ̀ndẹ́mù la torí pé kìí ṣe muktara kìí ṣe ń ta rírí lójú ayé Ànábì sallallahu alayhi wa sallam tọ́ bàbá mà tún ma bídíà báyìí hal tanqasimu al-bid'ah hal tanqasimu al-bid'ah ìbéèrè ǹjẹ́ bídíà pín àbọ̀nà kan one way traffic ní bídíà ní àbọ̀nà bídíà pọ̀ ẹ̀rí èsì lórí eléyìí naam wa la naam wa la yes and no ṣé bídíà pín èsì yes ń bẹ ń bi ìbéèrè yìí ṣé bídíà pín èsì no ń bẹ ń bi ìbéèrè yìí ká bẹ̀rẹ̀ látorí
èyí tó jẹ́ yes naam bídíà pín ojú kan náà kí ọ̀nà bídíà arọ ọ̀nà tí bídíà gbà pín tàásì sàlàyé rẹ̀ fúnra wa nísìnyí kọ́lọ̀ ń jẹ́ òye wa alimamu Shatibi náà kí n padà sọ́rọ̀ alimamu Shatibi ara àlàyé rẹ̀ àwọn náà ṣe pé bídíà ní pàtàkì ìmọ̀ pín sọ́nà méjì kan bid'atun haqiqiyya wa bid'atun idafiyya bid'atun haqiqiyya wa bid'atun idafiyya wọ́n lè rí bídíà kan òun ni bídíà ògidì bídíà original asili bid'atun asila ìyẹn ni pé ntí bẹ́ẹ̀ bá ti rí kọ́dà bẹ́yìn ò kéwú púpọ̀ bẹ́yìn ò ṣe gíní bẹ́yìn ò kéwú púpọ̀ òun gún ó lè sọ pé ní àá eléyìí ò sí nínú ẹ̀sìn Islam o àwọn bídíà kan bẹ bẹ́ẹ̀ tó ṣe pé original àwọn bídíà kan wá ń bẹ ìdọ̀fíyà irú wọn ni Ṣáfi'í pè ní tùdọ́hí àṣẹ̀rẹ̀íyà yọ bẹ̀rẹ̀ bí ẹ̀sìn yọ wà máa bọ̀ yọ máa bọ̀ yọ máa bọ̀ ńgbọ́ báyá ní ọba yà báyìí ní ọba tún yà báyìí ní ọba tún yà báyìí ìdọ́fí tí wọ́n ń pè ní ìdọ́fí ni àlẹ̀mọ́ tó máa nẹ́bí adámọ̀ ńlẹ̀ mẹ́sìn ní ọ̀sọ̀ di kíní ní ọ̀sọ̀ di bídíà ọ̀nà méjì ara ọ̀nà méjì pàtàkì táwọn àfáà ní bídíà pín sínú ẹ jẹ́ má pèjúwe méjèèjì wa bá a ti jókòó yìí nísìnyí kéèyàn wọnú mọ́ṣáláṣí wa yìí nísìnyí kọ́ wa gbé aago kọ́ máa lu aago kàn èèyàn mélòó ní ọ̀faramọ́ náà àtàjókòó yìí kọ́dà bí òkèwú kò sí kí ló fà á torí pé yìí wọn ò fi bì kankan jọ ẹ̀sìn wa yìí bídíà ògidì nígbà wọn èlàgò yàn gbé aago rẹ jáde wọn èlú aago yàn bẹ́ẹ̀ nǹkan tuntun lòun náà fẹ́ mú wa hàn àmọ́ tó já tètè mọ̀ òun ni pé bid'atun haqiqiyya kò fi bì kan défìlà ń tọ́jọ sẹ̀rí àbẹ̀lẹ̀ yọ wẹ̀wù rẹ̀ èyí wọn máa tètè rọrùn láti identify kódà káwọn èèyàn ó tètè dìde against rẹ̀ gbáà ìtẹ̀fẹ́ gbé wáyé kódà bí ìgbà téèyàn gbé aago wọ mọ́sálásí ẹ̀rí bídíà ìdọ̀fíyà èèyàn wá dé àpèjúwe mọ́sálásí náà nísìnyí ìwọ̀n ń ṣe la ilaha illallah la ilaha illallah ńgbọ́dẹ̀ kan náà labari tó kíjó mẹ́lẹ̀ nígbà tó ń jó sí la ilaha illallah sẹ́rí gbé dáilẹ̀ máa dé mọ́sí la ilaha illallah lẹ́wí fún ní àbímọ́jò bẹ́ẹ̀ bá ní ọmọ jò bóò ní ò sí ní gbọ́nyí lọ bí pé kọ́nà àwọn tó ní a mọ́ sí bid'atun idafiyya nù àwọn àfọwà ní ọ̀n sórí la ilaha illallah bí ó ti bẹ̀rẹ̀ ń kó tó fi jókun ẹ̀sìn nù sórí gbà tó ti fi jókun ó ti lẹ̀ nǹkan mọ́ ń tọ́ lẹ̀ mọ́ òun lọ́wọ́ aṣọ gbogbo tó ń ṣe òun di bid'a ànábì ọ̀jọ́ sí la ilaha illallah ànábì ń ṣe la ilaha illallah lóòótọ́ àmọ́ ànábì ẹjọ́ sí la ilaha illallah muhammadu rasulullahi sallallahu alaihi wasallam àwọn onímọ̀ wá já mọ̀ pé kọ́dà àròyé tá a ṣe ń pa àkọ́kọ́ yẹn bídíà hakikiya ó kéré gẹ́gẹ́ mo ti fún yín pé ọ̀pọ̀lọpọ̀ 99.9% mùsùlùmí ni ó rí pé àìṣèrò eléyìí nínú Islam bọ̀tí bí tẹ́wú wá jù gan-an òun ni bídíà ìdọ̀fíyà yìí òun ló jẹ́ káwọn àfọ́ wa tẹ̀síwájú láti fún wa ní ń tá a lè pè ní àwọn bọ̀wá bítù àwọn tí ó pé ní a lè mọ̀ tá fi tètè mọ̀ identify pé kíní yìí bẹ̀rẹ̀ ló kọ ẹ̀sìn àmẹ́rí ń tẹ́ ti lẹ̀ mọ̀ yìí ó ti kú ní ta nẹ́bí gbé wá ó ti dáadáa lẹ̀ ẹ̀sìn wọ́n wá
fún wa ní ìlànà bíi 5 kan táwa náà lè kọ́ kalẹ̀ tíyàn náà ma fi wọn ra rẹ̀ pé sékíní yóò ti tayọ bá Nábì ti mú wá sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ ń bẹ òun ni at-tawqit gbogbo ìbádà tọ́lọ́run fi rán Nábì Muhammad sallallahu alayhi wa sallam èyí tó wu Ọlọ́run kó sọ fún wa pé ìyàgò báyìí mo fẹ́ kẹ́ máa ṣe ọ̀ràn Nábì ṣe mi rẹ̀ ó sì jíṣẹ́ òun ló fi gbọ́dọ̀ ṣe ìkọ́mọ̀ sọ̀látù gbóhórì láago mélòó láago 11 kọjá díẹ̀ tá a wà yìí bẹ́ẹ̀ bá ń kí